Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò ó lóòrèkóòrè. ọpẹ́ ní fọlọ́run ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba tó máa bẹ nígbà táyé bá ń jáyé, ọba yìí náà ló máa ṣẹ́kù nígbà tí ò bá sí tó ń jáyé mọ́. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV pé ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ní gbogbo ìgbà tí ẹ máa bá wa wo àwọn ètò wa lọ́kan ọ̀jọ̀kan. Èmi máa sọ pé kì í ṣe pé bóyá mo ní ọgbọ́n àbí òye ju ẹ̀yin tí ẹ̀ ń wò wá lọ rárá, à ń fi ọ̀rọ̀ jómi tó rọ̀rọ̀ ni, a sì ń wo ibi tí nǹkan kù sí ká lè mọ ṣàtúnṣe. Àtúnṣe yẹn bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tèmi, ọ̀dọ̀ yín, ọ̀dọ̀ gbogbo wa. Nítorí ìlú tá à ń sọ pé kò dáa, kì í ṣèlú ni ò dáa, àwa èèyàn bẹ̀ ni ò dáa tílùú ò fi dáa. Ìjọ tí àwa èèyàn ló bá ti ṣe tán àti dáa, ó dá mi lójú pé ìlú máa dára. Ẹ jẹ́ kí gbogbo wa ṣe tó tọ́ àti tó yẹ ní àsìkò tó tọ́ àti ní àsìkò tó yẹ ká lè rí èso rere. Èmi ọmọ yín àbúrò yín náà ni Comrade Quadri Ọláwálé lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV. Ọ̀rọ̀ tó ń lọ lápé ètò, ẹ bá wa kíyèsí ẹ̀yin àgbààgbà, ẹ bá wa kíyèsí. Níbo là ń lọ ní ọjọ́ ti tòní? Ìpínlẹ̀ Rivers ni à ń lọ. Ẹ rí i pé láti bí ọjọ́ mélòó kan ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti kéde state of emergency, tí wọ́n sì gba ètò ìṣèjọba lọ́wọ́ gómìnà tí wọ́n dìbò yàn ní ìpínlẹ̀ Rivers. Ẹ rí i pé kó tó di pé wọ́n gba ètò ìṣèjọba lọ́wọ́ gómìnà tí wọ́n dìbò yàn nípínlẹ̀ Rivers, awuyewuye tí ń ṣẹlẹ̀ lọ́kan ọ̀jọ̀kan láàrin gómìnà àná ìyẹn Nyesom Wike àti gómìnà tòní Fubara àti gómìnà àná ọmọ ẹgbẹ́ òṣèlú kan náà jọ ni wọ́n kó tó di pé ìjà dé oríndòwò. Bẹ́ẹ̀ ni ẹ sì rí i pé Nyesom Wike ló kúrò ńbẹ̀ tó fi Fubara síbẹ̀. Ẹ̀yin aráalé, ẹ máa bá wa di ọ̀rọ̀ yìí o, nítorí ó yẹ ká wo ibi tí nǹkan ti ṣẹlẹ̀. Àkọ́kọ́ náà tí mo fẹ́ kó yé wa, ṣé democracy la ṣe ń ràn lórílẹ̀ Nàìjíríà ni àbí autocracy? Nítorí tí a bá wo democracy dáadáa, láti ọdún 1999 tí a ti bẹ̀rẹ̀ democracy ní orílẹ̀-èdè Nàìjíríà, láti rí àwọn ohun mérìírí tó ń ṣẹlẹ̀ nínú ètò ìṣèjọba àwa ara wa láti ọdún 1999 títí di àkókò tí a wà yìí. Ìjà láàrin ẹgbẹ́ òṣèlú sí ẹgbẹ́ òṣèlú àti ìjà àti àtakò láàrin ẹgbẹ́ òṣèlú alátakò sí ẹgbẹ́ òṣèlú tó ń tukọ̀ orílẹ̀-èdè, ó máa ń ṣẹlẹ̀ tá a sì ti rí. Látìgbà tí nǹkan tí wá ti ń ṣẹlẹ̀, àǹfààní wo la lè sọ pé mẹ̀kúnnù rí ń bẹ̀? Ṣé torí mẹ̀kúnnù ni wọ́n ṣe ń ṣe gbogbo nǹkan wọ̀nyí ni àbí torí ara wọn? Nítorí tí a bá wò ó dáadáa, gbogbo ẹgbẹ́ òṣèlú ló máa ń lọgun wípé ti mẹ̀kúnnù làwọn ń ṣe. Wọ́n sì máa ń fi mẹ̀kúnnù campaign lọ́jọ́ ìdìbò lọ́lọ́kan ọ̀jọ̀kan. Kò sí ẹgbẹ́ òṣèlú tó fẹ́ ṣe campaign tí ò ní fi mẹ̀kúnnù ṣe campaign. Mẹ̀kúnnù náà máa ń lò, wọn ò kí ń lo olówó fi ṣe campaign. Ṣé lóòótọ́ ló wá rí bẹ́ẹ̀? Ṣé lóòótọ́ ló jẹ́ pé mẹ̀kúnnù tí wọ́n ń lò yẹn, tí wọ́n fi ń ṣe campaign yẹn, gbogbo ètò tí wọ́n là kalẹ̀, ṣé mẹ̀kúnnù náà ló wá favour àbí olówó? Nítorí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, mo ní democracy. Nǹkan méjì ni democracy fẹ́ wá fún wa. Ó fẹ́ wá fún wa ní justice àti liberty. Liberty ni total òmìnira. Justice ni ìdájọ́ òdodo. Ǹjẹ́ democracy tá à ń practice láti ọdún 1999 títí di 2025, níbo la lè sọ pé òmìnira wà ń bẹ? Níbo la dẹ̀ lè sọ pé justice ìyẹn ìdájọ́ òdodo wà? Ẹ rí i pé méjèèjì ló sọnù nínú democracy. Fún àwa tí a bá gbọ́ àgbọ́yé democracy tí a dẹ̀ ń wò tá a sì ń tẹ̀lé, a rí i pé kò sí justice and liberty nínú democracy tí à ń practice lọ́wọ́lọ́wọ́ yìí.
ẹ wá rí i pé bí democracy wa ṣe ń dàgbà bẹ́ẹ̀ náà ni justice and liberty náà ń sọnù. Láyé Ọbásanjọ́ kò tó báyìí, láyé Umaru Musa olóògbé Yar'Adua kò tó báyìí rárá. Tá bá tún wá wo láyé Goodluck Ebele Jonathan kò tó báyìí. Tá bá tún wá wo láyé Muhammadu Buhari bákan náà kò tó báyìí. Tá bá tún wá wo ètò ìṣèjọba tá à ń lò lọ́wọ́lọ́wọ́ ẹ̀, tá bá tún wo bó ṣe rí náà. Ṣé a tún fẹ́ sọ fún wa wípé ètò ìṣèjọba tó bá ń bọ̀ lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ bá kúrò mẹ́tàn ó tún máa worst? Àwa mẹ̀kúnnù, àwa aráàlú, ẹ jẹ́ ká kọ́kọ́ wòye láti bẹ̀yẹ lọ náà. Náà ká wá padà sí ìpínlẹ̀ Rivers. Fubara ó jẹ́ olùṣírò owó àgbà, bówó ṣe ń wọlé bó ṣe ń jáde lábẹ́ Nyesom Wike. Padà sí ìpínlẹ̀ Rivers. Fubara ó jẹ́ olùṣírò owó àgbà, bówó ṣe ń wọlé bó ṣe ń jáde lábẹ́ Nyesom Wike nípínlẹ̀ Rivers lọ́dún 8 Nyesom Wike. Nyesom Wike sọ statement kan kí n tó lọ síbẹ̀ yẹn. Wọ́n kọ́ fi òṣèlú ìpínlẹ̀ Rivers láàrin Fubara àti Wike, mo fẹ́ fi wé ọkọ àti ìyàwó ni. Ọkọ àti ìyàwó, àbí kí n fi wé baálé ilé àti àwọn mọ̀lẹ́bí ẹ̀. Ẹ rí i pé tí baálé ilé bá wà àti àwọn mọ̀lẹ́bí, tá a bá ń rìvásì sí mọ̀lẹ́bí, ó ti ń kúrò ní pé ìyàwó àtọkọ nìkan, ó ti ń di ìyàwó, ọkọ àtàwọn ọmọ àti àwọn tán jẹ́ bóyá ìyá ìyàwó àbí ìyá ọkọ àbí ẹ̀gbọ́n àbí àbúrò ìyàwó àbí àbúrò ọkọ tí wọ́n ti jọ ń gbé. Òun là ń pè ní baálé ilé. Ó ti ń di baálé ilé báyìí. Ẹ wá rí i pé tí baálé ilé bá wà, tó bá jẹ́ aláṣẹ inú ilé, tó ń ṣe gbogbo responsibility tó yẹ kó ṣe nínú ilé, ẹ rí i pé baálé ilé yẹn ó máa dúró nídùú wípé kò sẹ́ni tó lè bá ń du control nínú ilé òun ni baálé ilé. In tí ìyàwó bá fẹ́ ṣe, ó máa gba permission ni láti ṣe. Ṣùgbọ́n tí baálé ilé bá ti ń di baálé ilé tó jẹ́ pé kì í ṣe òun ló ń take care responsibility ilé, ẹ rí i pé ìyàwó tó wà ní tó jẹ́ ìyàwó ilé yẹn ó máa fẹ́ take control steering ilé mọ́ ọkọ lọ́wọ́. Ìyẹn látàrí wípé baálé ilé ò ṣe responsibility tó yẹ kó ṣe, ẹnu ọkọ ò ní ká. Bó ti wulẹ̀ kóbìnrin yẹn jóbìnrin gidi tó, á sì máa ní àwọn lapses díẹ̀díẹ̀. Yes. Now, nígbà tí ìjà dé, Nyesom Wike sọ nínú ọ̀rọ̀ ẹ̀ wípé òun ló ń ra fọ́ọ̀mù fún gbogbo àwọn House of Assembly ní Rivers State. Òun ló ń ra fọ́ọ̀mù fún gọ́vnà. Ẹ máa gbọ́, gbogbo House of Assembly Rivers State òun ló ra fọ́ọ̀mù wọn. Gọ́vnà náà òun ló ra fọ́ọ̀mù ẹ̀. Nígbà tó wá ra fọ́ọ̀mù wọn, pátì wọ́n gbé wọn gẹ́gẹ́ bí olùdíje ẹgbẹ́. Gọ́vnà tó wà níbẹ̀ nígbà yẹn Nyesom Wike, òun ló ra fọ́ọ̀mù fún Fubara, òun ló ra fọ́ọ̀mù fún gbogbo 30 National Assembly ní Rivers State. Now, ṣé ẹ mọ̀ pé gọ́vnà tó ra fọ́ọ̀mù fún gbogbo wọn, tó bá máa dìbò primary election nínú ẹgbẹ́, àwọn tí gọ́vnà ti nominees tó jẹ́ nominees gọ́vnà tí gọ́vnà ti fà kalẹ̀, àwọn ló máa wọlé. Yes, nínú òṣèlú. Ẹ wá máa wo ibi tí mò ń lọ o. Nígbà tí gbogbo wọn bá wọlé tán, ó dọjọ́ ìbò. Wọ́n á ṣe campaign. Nígbà tó bá ṣe campaign tán, lẹ́yìn ìgbà tó ti ṣe primary election tó ti gbé wọn, wọ́n á bẹ̀rẹ̀ campaign. Wọ́n á campaign lọ sọ́tún, wọ́n á campaign lọ sósì. Wọ́n á jẹ́ kó yé wọn pé ọmọ ẹgbẹ́ òṣèlú àwọn lélẹ̀, ẹ bá wa dìbò. Wọ́n á ní ọmọ ẹgbẹ́ òṣèlú àwọn lélẹ̀, ẹ bá wa dìbò fún. Nígbà tó bá ṣe campaign lọ, ṣe campaign bọ̀, tó bá dìgbà election, aráàlú á jáde lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n. Wọ́n á dìbò fún ẹni tó bá wù wọ́n.
àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n á kéde ẹni tó wọlé. Kíní kan ni mo fẹ́ ká kọ́kọ́ mọ̀ ńbẹ̀. Tí ò bá sí legitimacy aráàlú, bóyá wọ́n ríǹgì ìbò àbí wọn ò ríǹgì ìbò, but legitimacy aráàlú kọ́kọ́ máa ṣíwájú. Ìyẹn ni wípé aráàlú ti fi ọwọ́ ara wọn wọ́n ti fi yan ẹni tán fẹ́. Ẹ get ríǹgì lè ṣẹlẹ̀, ṣùgbọ́n wọ́n ní tí bàásì ò bá ṣe kí ni bàlá fẹ́ lá. Tí aráàlú ò bá jáde kán tẹ̀ka, kò lè sí wípé wọ́n ríǹgì ìbò. Bọ̀ aráàlú ti jáde, wọ́n ti tẹ̀ka. Wọ́n wá ríǹgì ìbò, wọn ò ríǹgì ìbò, wọ́n announce ẹni tó wọlé. But ó ti ní legitimacy aráàlú nínú. Yes, according to democracy. Ẹ rí i pé mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé kò sí liberty and justice mọ́. Bí òṣèlú wa ṣe ń dàgbà sí ní liberty and justice ń sọnù. Ìyẹn ìdájọ́ òdodo àti òmìnira ló ń sọnù. Kò sómìnira ní INEC, wọ́n kàn ń parọ́ fún wa ni. Judiciary ò lómìnira, irọ́ ni wọ́n ń pa fún wa lẹ́ni tó bá wo bí nǹkan ṣe ń lọ. Irọ́ ni. Ta ló yan chief justice? Ṣé kìí ṣe governor ni? Ti federal ńkọ́? Ṣé kìí ṣe ààrẹ ni? Níbo ni liberty wà, òmìnira? INEC chairman ńkọ́? Ta ló ń yàn wọ́n? Ṣé kìí ṣe ààrẹ ni? Níbo ni liberty wà? Kò sí liberty. Ó ń sọnù. Kò sómìnira ní INEC, wọ́n kàn ń parọ́ fún wa ni. Judiciary ò lómìnira, irọ́ ni wọ́n ń pa fún wa lẹ́ni tó bá wo bí nǹkan ṣe ń lọ. Irọ́ ni. Ta ló yan chief justice? Ṣé kìí ṣe governor ni? Ti federal ńkọ́? Ṣé kìí ṣe ààrẹ ni? Níbo ni liberty wà, òmìnira? INEC chairman ńkọ́? Ta ló ń yàn wọ́n? Ṣé kìí ṣe ààrẹ ni? Níbo ni liberty wà? Kò sí liberty. So ká kọ́kọ́ lọ mọ̀ yẹn dájú ná. Tá bá dẹ̀ sọ̀rọ̀ nípa justice ní gbogbo ilé ẹjọ́ wa lónìí ní Nàìjíríà, justice ò favour mẹ̀kúnnù, olówó ni justice favour. Yes, ó fi hàn pé kò sí justice náà nìyẹn. Now ká padà sí ibi tá a ti ń bọ̀. Wọ́n ti announce gómìnà tó fẹ́, ètò ìdìbò ti gbé wọlé, wọ́n dẹ̀ ti announce ẹ̀. Nínú constitution, gómìnà máa lò 4 years. Ẹ má gbàgbé wípé mo sọ pé Nyesom Wike ló ra tíkẹ́ẹ̀tì fún gómìnà and gbogbo House of Assembly. Wike ti wà ní ipò responsible father. Yes, ó ti wà ní ipò ẹ̀ nítorí pé òun ló sponsor Fubara and 30 House of Assembly. Ó ti wà nípò responsible father. Ibi tí mo wá ń lọ ni pé ṣé kò pọn dandan, ó ti di dandan fún Fubara láti gbọ́rọ̀ sí Wike lẹ́nu, bó ṣe jẹ́ pé ó ti pọn dandan fún ìyàwó tí ọkọ ẹ̀ jẹ́ responsible man láti gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. Ṣé ẹ mọ̀ pé tó bá yẹ pé kìí ṣe Wike ló ra tíkẹ́ẹ̀tì fún Fubara, tí kìí ṣe Wike ló ra tíkẹ́ẹ̀tì fún àwọn National Assembly, ó yẹ kí Wike jọ̀wọ́ àgbò tá a fi fẹ́ gún ni, àmọ́ jọ̀wọ́ okùn ẹni. But in as one tó ti jẹ́ pé Wike ló ra tíkẹ́ẹ̀tì fún Fubara àtàwọn National Assembly, àgbò tá a fi fẹ́ gún lélẹ̀ kò ṣe jọ̀wọ́ ọkùn. Kó tó wá di wípé Wike máa ra tíkẹ́ẹ̀tì fún Fubara, agreement ti wà láàrin wọn according to speech tí Wike sọ, tí Fubara náà ò dẹ̀ jiyàn. Nígbà tí Fubara wá di gómìnà tán ló wá di wípé àti kò jébo ló ṣà lọ́wọ́, ó kú bàbá ẹni tí ó bọ̀. Àkọ́kọ́ náà ẹni pé ti faraàlú ta ayò, wọ́n ti fi aráàlú ta ayò ọlọ́pọ́n, èyí jẹ àbí ò jẹ, wọ́n dẹ̀ ti jẹ. Náà nígbà tí wọ́n ti wá fi aráàlú ta ayò, nígbà tí wọ́n ti wá fi aráàlú ta ayò tó ti di èyí jẹ àbí ò jẹ, tó dẹ̀ ti jẹ lọ, ìjà wá dé láàrin wọn. Fubara ò tẹ̀lé àdéhùn tó wà láàrin wọn àti Wike mọ́. Ẹ rí i pé gbogbo bí mo ṣe ń tó bọ̀ látàárọ̀ yìí, wọ́n fi mẹ̀kúnnù campaign tí mẹ̀kúnnù náà fẹ́ ṣe,
ẹ rí i pé gbogbo ẹ ti kọ́kọ́ bend, ó ti bend báyẹn. Wọn ò torí mẹ̀kúnnù yẹn Fubara sípò, wọn ò torí mẹ̀kúnnù yẹn National Assembly sípò, ó ti di agreement and agreement. Ibi tí mo wá ń lọ, ìjà wá dé, wọ́n parí ẹ̀, wọn ò rí parí. Ààrẹ wa declare state of emergency ní Rivers State. Mr. President, ẹ kú iṣẹ́, ẹ kú ọmọ akínṣe, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Àkànbí olódòdẹ. Mo fẹ́ kẹ́ ẹ rántí kinní kan, nítorí ọ̀rọ̀ àná ni, a kì í gbàgbé, ìtàn máa ń sọ̀rọ̀. Ní 2003, ẹ sọ̀rọ̀ nípa tó ṣẹlẹ̀ ní Jos ní Plateau State, nígbà tí tíjà wáyé láàrin ẹgbẹ́ òṣèlú PDP, láàrin gómìnà tó wà ní àti Ọbásanjọ́. Ẹ̀rí pọ́njọ wà nínú ẹgbẹ́ òṣèlú ni, EU statement. Bákan náà, Ayọ̀délé Fáyọ̀ṣe lẹ́kìtì, EU statement. Ẹ rí i pé between PDP and PDP náà ṣe ni pẹ̀lú Ọbásanjọ́. Ládọjà, the same thing, statement wà ń bẹ between PDP and PDP ni mo ṣe ń sọ yìí o. Nígbà tó wá di ọdún 2012, láàrin ẹgbẹ́ òṣèlú PDP náà ni, ní Borno àti Adamawa àti Yobe, nígbà tí Boko Haram tí wàhálà ṣẹlẹ̀, tí Boko Haram ń pa kúkúrú tó ń pa gúngùn. Goodluck Jonathan náà kéde state of emergency, EU statement. Gbogbo statement yẹn la gbọ́, ó wà lọ́wọ́ wa, a dẹ̀ rí fídíò ẹ̀ wà, evidence ẹ̀ wà, kúkúrú tó ń pa gúngùn. Goodluck Jonathan náà kéde state of emergency, EU statement. Gbogbo statement yẹn la gbọ́, ó wà lọ́wọ́ wa, a dẹ̀ rí fídíò ẹ̀ wà, evidence ẹ̀ wà. EU statement pé kìí ṣe bá ṣe ń practice democracy náà, pé tá a dìbò yàn kò sí pé kán yọ kúrò lórí ipò. Ẹ sọ ọ́, ṣùgbọ́n ààrẹ Goodluck Jonathan ò yọ gbogbo àwọn gómìnà tó wà lórí ipò ńgbà yẹn. Ó kéde ìlú òfaralọ látàrí pé kò sí ètò ààbò tó mọ́yán lórí fáwọn aráàlú, káwọn ológun máa push, káwọn gómìnà remain. Yes, bó ṣe wà ń bẹ́ẹ̀ nìyẹn. Náà ẹ̀yin wá kéde state of emergency, ẹ wá dúró lórí òfin tó lè sọ pé kẹ́ kéde state of emergency tó wà ní section 3 nínú ìwé òfin Nàìjíríà. Ní tẹ́ kà jáde fún wa nìyẹn as a speech tẹ́ fi kéde state of emergency. Bóyá tí wọ́n á gbàgbé eléyìí tó wà ní section 69. Aráàlú ibi tí mo fẹ́ ká ti kíyèsí eléyìí o. Òfin kan wà ní section 69. Tẹ́ ẹ bá rí gbogbo àwọn tó support Bọ́lá Ahmed Tinubu, wọn ò ní lọ sí section 69 yẹn. Section 3 yẹn lásán náà máa dúró sórí ẹ̀, wọn ò ní lọ sí 69. Section 69 yẹn, ibẹ̀ ló ti fáráàlú lágbára recall àti ìdí tá a fi lè pe àwọn gómìnà tá a dìbò yẹn fúnra wa. Ẹ rí i pé mo ti ṣàlàyé justice and liberty, ó ní mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Justice and liberty yẹn ọwọ́ aráàlú ló wà. Aráàlú nìyẹn gbọ́dọ̀ ṣiṣẹ́ fún. Aráàlú ló ní democracy, bí ẹ ṣe sọ̀rọ̀ democracy. Aráàlú ló yẹ kí yẹn ṣiṣẹ́ fún. Aráàlú ló lágbára yẹn dání. Ṣùgbọ́n aráàlú yẹn ẹbẹ́gilé. Nínú section 69 yẹn, làwa tá a dìbò yẹn gómìnà ló jẹ́ pé àwa gangan la lẹ́tọ̀ọ́ láti recall gómìnà. Àwa tá a dìbò yẹn House of Assembly, àwa la lẹ́tọ̀ọ́ láti recall ẹ̀ padà. Àwa tá a dìbò yẹn senator, àwa la lẹ́tọ̀ọ́ láti recall ẹ̀. Àwa tá a dìbò yẹn rep, àwa la lẹ́tọ̀ọ́ láti recall ẹ̀ pẹ̀lú process. Process ni pé gbogbo ibi tó ní kálukú ti dìbò, à á lọ síbẹ̀ padà.
à á pé INEC á lọ síbẹ̀ padà á lọ orúkọ wa wọ́n á tì kẹ́ voters registration number wa gbogbo ẹ̀ ló máa gbé jáde à á tì kẹ́ ní gbogbo constituency yẹn ní gbogbo local government yẹn ní gbogbo polling unit à á ṣe bẹ́ẹ̀ káríkárí à á ṣẹ̀ wá pé INEC á wá conduct á wá gbé referendum jáde wọ́n bá ti wá gbé referendum jáde à á wá ṣẹ̀ gbé lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin àṣẹ wá kà á senator bíi within 3 months la fi lẹ́tọ̀ọ́ àti yọ governor la fi lẹ́tọ̀ọ́ àti yọ rep la fi lẹ́tọ̀ọ́ àti yọ house of assembly láti lẹ́tọ̀ọ́ àti yọ senator even though láti lẹ́tọ̀ọ́ àti yọ president. Ibo wá ní justice and liberty wà ẹ̀yin wá dúró lórí section 3 nìkan. ẹ jẹ́ àmọ́ ọ̀rọ̀ lóní ìtàn lọ́la ni o torí à ń pariwo yẹn Yorùbá ọmọ wa Yorùbá ní ọmọ wa Yorùbá ní ẹnìkan jáde nígbà yẹn ó sọ̀rọ̀ pé ìjọba Tinubu ò dá ọmọbìnrin tó sọ̀rọ̀ nígbà yẹn tó jẹ́ kọ́pà gbogbo agbára ta à ń pariwo àwọn tó ń pariwo aráàlú ẹ̀yin bàbá wa yín màmá wa ní tẹ̀ máa wo ètò níbo ni justice and liberty wà pẹ̀lú ní tí a sọ sílẹ̀ àní ìrìn jù báyìí lọ ẹ ṣeun ẹ tún pàdé wa lọ́jọ́ mi ó dàbọ̀.